الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. أدوك فون ولا أبا الله أبتي أتنشوادي أسكوين láti lè bá tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa lọ́kùnrin wa lóbìnrin wa ìjókòó náà ọlọ́mọ́tàjí ó ṣe sóre fún wa kọ́lọ́wọ́n bá kí ó ṣe ní okùnfà oríire tìlẹ̀ ayé àtijọ́ alkiyama àmbẹ̀lọ́wọ́n Allah subhanahu wa ta'ala alékún mímá tá ń pè ní ikhlas sincerity ọlọ́mọ́tàjí jogun ẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọmọ́sá fi báraka sínú ayé wa gbàtàbà lọ lè bọ́lọ́wọ́n bá ọlọ́mọ́sá jẹ́ bọ́lọ́wọ́n bá pẹ̀lú dáadáa. Ikhwatal iman ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa èyí tí yọ́ ma jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní ẹni òun náà ni ọ̀kan nínú ìgbàgbọ́ tó jẹ́ pé ìgbàgbọ́ yìí ẹnì kọ̀ọ̀kan wa tá a bá ti ní ilé ayé ò ní rọrùn fún yàn wàhálà ó pọ̀ àárẹ̀ ọkàn àárẹ̀ ara gbogbo ẹni ó máa ṣe adal iman ìgbàgbọ́ tá a fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́ni òun náà ni al-imanu bil qadar wa fawaiduhu kí ni àǹfààní kéèyàn gbà pé kádàrá wà kéèyàn tún wá gbà fún kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ẹlòmíì ó gbà pé kádàrá ń bẹ àmọ́ kò gbà fọ́lọ́run lérí ẹ̀ kádàrá yìí jama òun náà ni wọ́n ń pè ní destiny òun ni wọ́n ń pè ní àkọọ́lẹ̀ alhamdulillah òun ni wọ́n ń pè ní àkọọ́lẹ̀ kí ni wọ́n ń pè ní àkọọ́lẹ̀ jama òun náà wọ́n ń pè ní kádàrá nínú èdè Yorùbá wọn a máa pè ní àyànmọ́ ní tí wọ́n yàn fún yàn ẹ̀rí alqadar àkọọ́lẹ̀ òun lọ̀rọ̀ tá a sọ lẹ́nu nítorí àsìkò tá a ń lò lọ́wọ́ yìí tá a bá ṣe wá ṣe àkọọ́lẹ̀ àti kádàrá ìmánì ọ̀pọ̀lọpọ̀ ọmọ yẹ abẹ́lẹ́ ọlọ́mọdé wà láàmú àkọọ́lẹ̀ dáadáa tí ń bẹ fẹ́ ní kọ̀ọ̀kan wọn léléèdè yìí ọlọ́wọ́n bá wò pẹ̀lú agbára rẹ ọlọ́mọtún yí padà mọ́ ọ lọ́wọ́ àwọn àkọọ́lẹ̀ ẹbú tí ń bẹ fún wa lérílẹ̀èdè wa tipẹ́tipẹ́ lára àwọn èèyàn lérí wa àtàwa náà ọlọ́mọsàbá ní káàkó àǹfààní wo lèyàn wá jẹ tẹ́yìn bá ní ìmánì pẹ̀lú kádàrá tó sì gbà fún kádàrá méjì ni o al-imanu bihi wal-istislamu bihi kéèyàn gbà pé kádàrá wà àkọọ́lẹ̀ kéèyàn tún wá gbà fọ́lọ́run ọba lérí ntọ́lọ́run kọ fún yàn èyí tí ọba wá dá ń bẹ̀ kéèyàn máa wá bẹ lọ́run ọba kọ́lọ́run ṣe kíni kọ́lọ́run yí padà al-qadar wa ma qaddara Allahu min umuri khalqihi fi ilmihi àkọọ́lẹ̀ òun náà ni tọ́lọ́run ọba tó ti kọ sílẹ̀ tó sì ti pè bùbù rẹ̀ tọ́lọ́run sì ti pín ó ti kọ́ọ́lẹ̀ ó ti wà nínú ọmọ rẹ̀ pé tí ń ṣeré fún lágbájá wal qada ẹ̀rí kọ̀ọ̀dọ́ ń tiẹ̀ òun náà ni nígbà tó ti kọ́ọ́lẹ̀ òun ìmú wá sí musẹ́ ni wọ́n ń pè ní kọ̀dọ̀
ìmú wá símúṣẹ yẹn lẹ́yìn ìgbà tó ti gbà pé tó ń ṣeré ìwà ṣe ni wọ́n ń pè ní qada ló fi jẹ́ pé méjèèjì ní máa rìn al-qada'u wal-qadar al-qadar wal-qada méjèèjì ò ní tàtọ̀dọ̀ ẹnìkan kan wá àfikọ́ wá látọ̀dọ̀ Allah ọlọ́run ní ń kọ́ òun náà ní tún mú un ṣe ikhwatal iman ẹ̀yọ́mọ̀ ayá mi nínú ẹ̀sìn wa al-imanu bil-qadar khayrihi wa sharrihi àwọn àlùfáà níṣẹ́ rí gbàgbọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ àyànmọ́ destiny ìnígbàgbọ́ pẹ̀lú ẹ̀ khayrihi èyí tí bá ń pa wá lẹ́rìn ń bẹ̀ wa sharrihi àti èyí tí ń pa wá lẹ́kún dáadáa bẹ̀ àtàbúrú bẹ̀ wahuluwihi awo wahuluwihi èyí tó dùn bẹ̀ wa murrihi àti èyí tó kan tó korò wa qalilihi èyí tó kéré nu kádàrá wa kathirihi àti èyí tó pọ̀ wa mahabubihi wa makruhihi èyí tá a nífẹ̀ẹ́ sí tá a tó ń pè àwọn èèyàn pé ẹ dákun ẹ bá ń dunnú mo bímọ látijọ́ ẹ̀ wa makruhihi àti èyí tẹ̀mí kọ̀ pé ẹ gbọ́ ni sẹ́yìn ọ̀gbọ́ pé nǹkan ṣe mí ni Allahu akbar wa makruhihi èyí tẹ̀mí kọ̀ wọ́n ní ká gbàgbọ́ pé gbogbo ẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá huwa iman ìgbàgbọ́ kan ni o berukinin rọkinin erigun kan tó fẹsẹ̀ múlẹ̀ nínú erigun gbàgbọ́ ni la yasihul imanu bihi wa la yasihu imanu al-abdi ma lam ya'taqid bihi i'tiqadan jazima wọ́n ní ọmọ èèyàn kò lè ní àlàáfíà nínú ìmánì ẹ̀ ìmánì rẹ̀ ò lè gbádùn ó dìgbà tó bá dàdé sọ́kàn yìí pé òun gbà kádàrá gbọ́ o òun sì gbà pé Ọlọ́run ti kọ́ yóò sì ṣẹlẹ̀ tó bá sì wá ṣẹlẹ̀ òun ó gbà fọlọ́ èyí tó bá dá òun ó dúpẹ́ lérí ẹ̀ èyí tí ò bá dá òun ò ní tì í síbì kankan òun ó gbà pé látọ̀dọ̀ Ọlọ́run náà lẹ́yìn ti wá ní ìgbàgbọ́ yẹ wá fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀mí tí àṣàlù kan ò ní yí padà tí ẹnìkan tí ń wọṣẹ́ fún ni ò ní yí ìgbàgbọ́ ìpadà mọ́yàn lọ́wọ́ arínà awòràwọ̀ àwọn wòsùn ṣọ̀kan tí wọn ò ní dàrú mọ́yàn lọ́wọ́ ẹbí àtàrà àtọ̀rẹ́ bí wọ́n bá sì ń sọ lèyàn máa gbọ́n dànù ẹgbẹ́ tí wọ́n ní eléyìí ṣe tọ̀dọ̀ Ọlọ́run mọ́jòkó lásán o Ọlọ́run yìí ṣe bí Ọlọ́run yìí ṣe bí lè tọ́ àwọn ọmọ ń dẹ̀yàn o al-khayru wa sharru kulluhu wahida èyí táwa ń pè ní oore àti èyí táwa ń pè láburú méjèèjì Ọlọ́run dára ní lérí ẹrú rẹ̀ agbóró faburú ti sọ́dọ̀ Ọlọ́run yìí sáburú yìí máa ń dẹ̀yàn wò dé nígbà míì gan èyí tó rò pàdánwò ni yóò sì jẹ́ okùnfà oríire tí wò sí ma wọ́n sì ń pè ládàáwò òun pè láburú pé aburú sóhun wọ́n léwu jáde níbi iṣẹ́ yìí torí kálíbà gbà síbi iṣẹ́ mi tó lóró ju èyí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ sáàmù ọpọlọ́wọ́n bá mi owó wọ́n ní àmì wò yìí ti ń pani lẹ́rìn àti yìí ti ń pani lẹ́kún kẹ́nìkan má ti sọ́dọ̀ ẹnìkan o nínú tọ́lọ̀ ń dá o sórí ibi tó ń tì sí yẹn pé òun ló ṣe òun ló dí kí nǹkan báyọ̀ bá o wọ́n ní òun gan fún rẹ̀ ẹ̀dá Ọlọ́run ní ọ̀jẹ́ níbo ti jẹ́dá Ọlọ́run òun náà bọ́ kúrò lábẹ́ kádàrá tá a kọ́ mọ́. al-imanu bil qadar ẹ̀yọ́ mayami ìnígbàgbọ́ pẹ̀lú kádàrá wà rúkìnnù sadis nínú àwọn erigun ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹfà lọ́wọ́ wa huwa sa'adatul haqiqiyya wọ́n ní gbogbo èèyàn tí ọba ń wá ìdùnnú nínú ilé ayé rẹ̀ tó jẹ́ pé ń fẹ́ ìsinmi ìfọ̀kànbalẹ̀ wọ́n ní tí ó bá nígbàgbọ́ nínú kádàrá kò lè rí i ṣáàtì mọ̀ pé a ní èyí tí ó máa pa wá lẹ́rìn ó máa wá khairihi wa sharrihi lèyí tí ó máa fọwọ́ kàn wá lẹ́mìí oríire wà lábẹ́ o ó sì lè já àdánwò fún wa gbogbo àdánwò náà ṣe lóore Ànábì lọ́lọ́run ò ní dẹ́nìkan wò
nínú olùgbàgbọ́ òdodo ma asaba musliman min hammin wala ghammin wala huzni hatta shawkati yushakuha illa kafara Allahu bihi min khataya ma yusibu al-muslima min nusbin wala wasabin wala hammin wala ghammin hatta shawkati yushakuha. Ànábì ní ọmọ olùgbàgbọ́ òdodo tí ń bẹ nílé ayé gbogbo gbà tí nǹkan kan bá bá níbànújẹ́ ní nǹkan tó dá lẹ́mìírú kódà èdèrí ìrònú èdèrí ẹ̀gún tó bá gún lẹ́sẹ̀ tó bá gbà pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá tó sì ṣe sùúrù fọlọ́run ọba àfi kọ́lọ́run ọba ó fi pa gbogbo ẹ̀ṣẹ̀ tí ó torí ẹ̀ jìyà lọ́run àfi kọ́lọ́run ó parẹ́ Ọlọ́run ó fi ìgbàgbọ́ yẹn yóò fi parẹ́ fún. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa la tahzan individually ní kọ̀ọ̀kan wa ẹ má bànújẹ́ o collectively gbogbo àwọn aráàlú nílùú wa Nàìjíríà pẹ̀lú situation tá a wà lọ́wọ́ báyìí la tahzanu ẹ má bànújẹ́ nítorí pé dáadáa ní ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ọba o. àsìkò tá à ń lọ lọ́wọ́ yìí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa a ní gbàgbọ́ sí Ọlọ́run nígbà tí a ní gbàgbọ́ sí Ọlọ́run ọba yẹn ó di dandan ká gba àkọọ́lẹ̀ rẹ̀ gbọ́ àkọọ́lẹ̀ rẹ̀ ní ń ṣẹlẹ̀ báyìí jama èyí tá a wá bẹ̀ ni pé kọ́lọ́ mọ́sá jí àkọọ́lẹ̀ náà kọ́ padà fèrè sọ ìdùnnú fẹ́ni kọ̀ọ̀kan wa nínú ìgbésí ayé wa tá à ń dá lò tọ́ba tá a bá ti jọ́ mi èèyàn wọ́n ní a lè rí dùnnú ẹ̀mí yẹn ò lè balẹ̀ àfi kéèyàn nígbàgbọ́ pẹ̀lú àkọọ́lẹ̀ Ọlọ́run. al-adillatu ala ithbatil qadari kathira àwọn ẹ̀rí ọ̀pọ̀ tiẹ̀tiẹ̀ nínú Al-Qur'an tí Ọlọ́run bá ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀yin ẹrú mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ti design ayé yín mo sì ti parí ẹ̀ ìtẹ́ jẹ́ ìtẹ́ dà ìtẹ́ jẹ́ mo ti parí ẹ̀ ẹ má dára yín láàmú. wọ́n ní ẹ̀rí nínú Al-Qur'an pọ̀ tí ń tọ́ka lérí kádàrá ọ̀kan ń bẹ Suratul Qamar aya 49 a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní inna kulla shay'in khalaqnahu biqadar Ọlọ́run bá ní gbogbo nǹkan pátá àdá àwa la sì dá àwa dá biqadar pẹ̀lú kádàrá rẹ̀. aya lẹ́ẹ̀kejì Ọlọ́run tún sọ fún wa ó ní wa khalaqa kulla shay'in Ọlọ́run ní èmi mo dá gbogbo nǹkan ọba yín ló dá gbogbo nǹkan faqaddarahu taqdira ó sì destiny Ọlọ́run ọba ó mú kádàrá nǹkan kan nínú tó dàn ó fi tì í gbà tó dá tán ipe wọ́n tiẹ̀ bó ṣe lo ayé rẹ̀ kullu shay'in tahta qadarihi wọ́n ní kò sí nǹkan kan tó bọ́ lábẹ́ kádàrá Ọlọ́run ipe kìíní kan ṣẹlẹ̀ kò wá sí nínú kádàrá Ọlọ́run pé yọ ṣẹlẹ̀ wọ́n ní kò sí nǹkan náà nínú gbogbo ntọ́lọ́ndà aya yìí ló jẹ́ àmà bẹ́ẹ̀ Ọlọ́run tún sọ nínú Suratul Ahzab aya 38 Ọlọ́run ọba ní sunnatallah fil ladhina khalaw min qabl bí ṣe máa ń ṣe Ọlọ́run ọba ó ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n ti ṣáwájú yìí bí ṣe máa ń ṣe Ọlọ́run ọba tẹ́nìkan kò ní yí padà àkọọ́lẹ̀ mi lérí àwọn tó ti kọjá ọ̀sẹ̀ máa wọn la ẹ̀yin tẹ́ ń bọ̀ ń sin náà àkọọ́lẹ̀ mi lẹ́ẹ̀ máa fi lo ayé ní tí n bá ti kọ́ fún yín lẹ́ẹ̀ máa ṣe. wa kana amrullahi qadaran maqdura Ọlọ́run ọba ní sẹ́rí kádàrá mi mo ti tó kalẹ̀ kò sẹ́ni ó lè dàrú ẹnjọ́ kọ́ da fún ẹbí Ọlọ́run ti tó ẹnjọ́ da fún gbẹ̀yìn ẹnjọ́ kọ́ kú gbogbo ẹni tí ó ya wèrè Ọlọ́run ti kọ́ lẹ̀ gbogbo ẹni tí ó ṣàárẹ̀ Ọlọ́run ti kọ́ irú ìrìn àárẹ̀ tí ó ṣe wá Ọlọ́run kọ́ dókítà tí ó tọ́jú ẹ̀ Ọlọ́run kọ́ oògùn tá a lò Ọlọ́run ti kọ́. al-imanu bil qadar wọ́n ní Jibril ó dìídì sọ̀kalẹ̀ láti sánmà aleyhi salam nítorí iman nínú àwọn iman tó wá sàlàyé fáwọn àlùmà iman ní kádàrá wà mbẹ ó bi anabi nípa Islam anabi sàlàyé Islam ó wá ní akhbirni anil iman ó ní rẹ̀ anabi sàlàyé iman fún mi
òun ti mọ̀ àmọ́ fẹ́ jẹ́ káwọn sàhábà onímọ̀ nípa rẹ̀ Ọlọ́run wa ní kó múra bí èèyàn Jibril wọṣọ funfun kò dé fìlà ó wá jọ ọkùnrin lọ́ọ̀kan nígbà tí ń bọ̀ kìí sì sọkùnrin. nínú àwọn ìbéèrè tó béèrè lọ́wọ́ Rasul sallallahu alayhi wa sallam ó ní akhbirni anil iman ìrẹ́ ànábì fún mi ní ìró nípa ìgbàgbọ́ tá a fi sẹ́mi wa àwa tá a jẹ́rú Ọlọ́run. Ànábì ní an tu'mina billah ọgbà Ọlọ́run gbọ́ wa malaikatihi ọgbà màláìka gbọ́ pé wọ́n wà wa kutubihi ọgbà pọ́lọ́n sọ àwọn tírà kalẹ̀ wa rusulihi ọgbà pàwọn ànábì Ọlọ́run ọba wáyé wá jíṣẹ́ Ọlọ́run ló sì rán wọn wal yawmil akhir ọgbà jọ al-qiyamah gbọ́ wa tu'mina bil qadar ọwọ́ àgbà kádàrá rẹ̀ khairihi èyí tí ń dùn mọ́ ń bẹ̀ wa sharrihi àti èyí tí ń bọ̀ ọ̀nù jẹ́ ìpẹ́ nìkan kó sínà orí fún ọ kádàrá rẹ̀ ni èyí tí ń bọ̀ ọ̀nù jẹ́ ni ẹnìkan kó fi kàn ọ́ ẹ̀yọ́ màá yá mi jama ẹnìkan kan kó fi kàn ọ́ Ọlọ́run ọba ló ṣe kí ni òun ló kádàrá rẹ̀ ẹni tó rò pé ó fi nǹkan kàn òun nǹkan kàn òun náà yí pẹ̀lú kádàrá Ọlọ́run ni nǹkan kan ò lè move àwọn pẹ̀lú kádàrá Ọlọ́run Allah subhanahu wa ta'ala. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Imaamu Muslim ló gba hadisi yìí wa nígbà tí Ànábì sọ̀rọ̀ yẹn tán Jibrilu ní sọdáktà òótọ́ lọ sọ èèyàn ò lè ní ìgbàgbọ́ àfi tó bá gba kádàrá gbọ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní la yu'minu abdun hatta yu'mina bil qadar ẹnì kankan nù yín tó bá jẹ́rú fọlọ́hún ìgbàgbọ́ rẹ̀ lè tí ì pé ó dìgbà tó bá ní ìgbàgbọ́ sí kádàrá khairihi wa sharrihi èyí tí ó dùn ma àti èyí tí ó bá nù jẹ́ hatta ya'lama annama asabahu lam yakun li yukhti'ahu títí tí ó fi mà kò lè nígbàgbọ́ títí tí ó fi mà pé ntọ́wá báwọn ní aburú yẹn lam yakun li yukhti'ahu ntọ́wá báwọn ní aburú yẹn lam yakun li yukhti'ahu kò ní fòódà aburú ta kò ní fòódà kò ní lè bẹ́ lómi òun náà ni ọlọ́ọ̀lẹ́ bá adébìnrin kò lè nígbàgbọ́ títí tó fi gbà bẹ́ẹ̀ wa annama akhta'ahu èyí tó bá sì fòódà láburú lam yakun li yusibahu ọlọ́run ọba Allah òun ló fòódà òun ló ní kó fòódà ọlọ́run ọba òun ló gbé gba òkè rí rẹ̀ ní ọjọ́ sẹlẹ̀ sí kò sí kankan nínú kankan tí ń ṣe tọ́lọ́run fi ṣe bẹ́ẹ̀ bí ìbá dé kádàrá ọlọ́ ìtọ́ bá bá wa ọlọ́run ló ní ọba wa kọ́hún èyí tí ó bá sì bá wa ọlọ́run ọba lọ́kọ́ lẹ́bí kò ní í ṣe kíní kò ní í bá wa. Ànábì ní ìgbàgbọ́ lè pé a sì ní ayọ̀ lẹ́tí náà àmọ̀nù àwọn tá a nígbàgbọ́ a ní náà ìdí wọ́n ń pè bẹ́ẹ̀ tí ìgbàgbọ́ rẹ̀ ó fi pé òun ní kọ́ gbà pé gbogbo ohun tó bá ti bọ́ títí ẹ̀ náà ni èyí tí ọba sì bọ́ ọlọ́run ọba ló ní kọ́ mọ́ ṣe kíni kọ́ mọ́ bọ̀ nígbà tí ì ṣe tiẹ̀ bóyá dáadáa bí aburú. Qala Rasulullah sallallahu alaihi wasallam Ànábì tún tẹ̀síwájú Ànábì ní inna majusa hadhihi ummati Ànábì ní sẹ́ rí àwọn abọ́ná nù ìjọ mi ni wọ́n sì máa hùwà ìwà àwọn abọ́ná wọ́n máa hùwà gèfèrí al-mukazzibun àwọn tí wọ́n ń pè bí akdarillah tí wọ́n ń pè kádàrá ọlọ́run ọba nírọ́ pé kò sí kádàrá wọlọ́yìn kádàrá rẹ̀ wọn kọ̀ kankan fún ọ kò sákọọ́lẹ̀ kankan o ẹni bá ní ọ̀rọ̀ sákọọ́lẹ̀ kankan ṣé mùsùlùmí náà ni ọlọ́run lákọọ́lẹ̀ wà òun sọ pé kò sí Ànábì ní kì í ṣe mùsùlùmí ó ti di màjúsí adil umma ó ti di abọ náà nù jọ yìí kò sì sábọ náà nù wa òun lọ́lẹ̀ lè mú òròrí àwọn abọ náà wa ìmọ̀rìdù àwọn tá a wí yìí wọ́n padà yọ sí yín tẹ́ ẹ bá rí wọn tó bá rẹ̀ wọ́n fala ta'uduhum ẹ má lọ lè kí wọn wa in matu tí wọ́n bá jáde láyé fala tashhaduhum ẹ má lọ bí janaza wọn wa in laqitumuhum tẹ́ ẹ bá pàdé wọn fala tusallimu alayhim ẹ má sálámà sọ. bọ́ọ̀ bá ti nígbàgbọ́ nu kádàrá you are out of this ummah ó ti kúrò nínú ummah nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹni tó bá wá ní kò sí kádàrá jama munkirul qadar ẹni tó ní kò sí kádàrá káfírùn ó ti di kèfèrí kò jẹ́ mùsùlùmí mà nítorí pé mùsùlùmí ò lè máa pe Ọlọ́run ọba rẹ̀ nírọ́ àwọn tí wọ́n máa ń pe Ọlọ́run nírọ́ àwọn kùfàr ni àwọn kèfèrí ni
anabi wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn àsọlẹ̀ rẹ̀ wọ́n ní àfáwọ̀ Abdullahi ibn Abbas ó ní kuntu khalifa rasulillah sallallahu alaihi wasallam yawma ó lóun tẹ̀lé anabi lẹ́yìn ìjọ kan àwọn jọ ń lọ bí kan anabi wá síjú òun lẹ́yìn faqala li ni wọ́n sọ fún un pé ya gulam ìwọ ọmọ kékeré Abdullahi ibn Abbas inni muallimuka kalimat mo fẹ́ kọ́ ní ìmọ̀ kan láàárọ̀ ìmọ̀ mo fẹ́ kọ́ ní àwọn kalimat ìmọ̀ kan láàárọ̀ ihfadillah yahfadhuk máa sọ ọlọ́run máa sọ wọ̀ náà sẹ́yìn lè dọ́lọ́n sọ máa sọ àwọn ààlà ọlọ́run má débẹ̀ bọ́ọ̀ bá ti débẹ̀ ọlọ́run sì máa sọ kú níbi aburú tó wà níbi nǹkan yẹn. Abdullahi ibn Abbas wọ́n di yẹn mú anabi ní ihfadillah máa sọ ọlọ́run ọba rẹ kọ́ ọ máa ṣe gbogbo ntọ́lọ̀ ní ọ máa ṣe tajiduhu tijahak ọ máa bá níwájú ní gbogbo ìgbà lẹ́ni tí ó dúró fún ọ láti máa ràn ọ́ lọ́wọ́. wa idha sa'alta Abdullahi gbọ́ o tọ́ bá béèrè ntọ́ nfẹ́ láyé àtọ̀run fas'alillah ọlọ́nìkan ṣoṣo ní kọ́ máa béèrè lọ́wọ́ ẹ̀ má pè àjẹ́ má pè ayé má pè àwọn sẹ́wù má pè àlìjànú má pè màláíkà kọ́dà má pè ànábì ọlọ́ fàyẹ́tà sta'anta tọ́ọ̀bà wàràn lọ́wọ́ lérí ayé rẹ̀ yìí fasta'in billah wàràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run nìkan lérí ìdáàbòbò lérí àrísìkí àgbéga àṣeyọrí ọ gbọ́dọ̀ ní kankan tọ́wọ́ fẹ̀mí tẹ̀ lẹ́yìn Ọlọ́run tí ó bọ̀ yanjú ẹ̀ wa'lam wà lọ́lẹ̀ ìmà annal umbata ipe gbogbo ntọ́lọ̀ ń dápátá lọ́mọ èèyàn láwùjì támàwù tí wọ́n bá kó jọ tí gbogbo wọn kó jọ ipe ala anyanfa'uka tí gbogbo wọn kó jọ pé àwọn fẹ́ ṣe ọ́ láǹfààní ipe akọ̀lé fún ara mọ́tò fún ara lè fún agbé ọ̀gá aṣọ déèyàn wọn náà bọ́ sáà àwùjọ àwọn yẹn ńlá sáfẹ̀mí balẹ̀ anabi ni Abdullahi ibn Abbas tí gbogbo ayé pátá tí wọn làwọn fẹ́ ṣàǹfààní kan fún ọ bi shay'in pẹ̀lú nǹkan kan tó kéré jù nínú nǹkan tẹ̀yẹ̀ máa ń wáláyé lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu laka wọn ò lè ráǹfààní kankan ṣe fún ọ pẹ̀lú nǹkan kan bó ṣe kó kéré tó yìí tí wọ́n làwọn ò ṣe fún ọ ìtọ́lọ́hún ti kọ pé ó ní láyé rẹ̀ náà ni bí wọn ò ṣe ẹlòmíì ò ṣe. wọ̀nyí ni chamao tí gbogbo àgbáńlá ayé al-umma anábìdí ni wọ́n bá kó jọ ala an yadurruka ipe àwọn fẹ́ fara ní ọ àwọn fẹ́ bá ọjà àwọn fẹ́ faburú sí ọ anábìdí lam yadurruka illa bi shay'in qad kataba Allahu alayki wọn ò lè ráburú kankan fi sí ọ àfaburú tọ́lọ́run bá ti kọ pé yóò sí ọ tẹ́lẹ̀ tọ́lọ́run ọba kọ gbogbo àgbáńlá ayé ò lè ṣe kankan fún ọ. rufi'atil aqlam kálámù tá a fi kọ kádàrá yín anabi ní Abdullahi ibn Abbas májẹ nìkan tán ọ rufi'atil aqlam kálámù yẹn wọ́n ti gbé kúrò ní eré tánkàdá pépà kálámù ni sẹ́yìn pé tí wọ́n bá ń kọ́ lọ́wọ́ ó ti yé èyí lè sọ pé ẹ dákun níta ẹ kún ẹ bá ń tún mi kọ́ wọ́n ti mú kálámù kú ọ bọ̀dé kálámù yẹn yàtọ̀ sí kálámù ilé tí mo mú lọ́wọ́ yìí o ọlọ́run nìkan lọ́mọ bó ṣe rí ànábì fi ń jẹ́ oyé wa pé wọ́n kọ́ ọ́ lẹ̀ ni tọ́lọ́run pàṣẹ fún kálámù pé mọ́ ayá máa kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ táyé ò fi parẹ́ kálámù yẹn wọ́n ti wá mú kúrò ní eré nǹkan tí wọ́n ń kọ nǹkan lé lérí wọ̀jẹ́ fati sóhùf ó sì rí sóhùfù náà tí a kọ gbogbo kádàrá sí táǹkàdá tá a kọ ìwé tá a kọ kádàrá sí ìwé yẹn òun náà ti wá gbẹ ọkọjá ẹfọwọ́nù ẹ bá ń fi mí bẹ́ẹ̀ anabi sọ̀rọ̀ yìí fún Abdullahi ibn Abbas
kí lànà bí n jẹ́ oyè Abdullah ipe gbogbo alámọ̀rí ayé ọ̀dọ̀ ta la máa ń kó lọ jama Allah ní tí wọ́n ń pè ní tawhid nìyẹn ìgbàgbọ́ òun ni wọ́n ń pè ní akida ìdàdísọ́kàn Allah sẹ́mi wa òun náà ni wọ́n ń pè ní al-ibada ìbádà tó lágbára jù nípa Ọlọ́run òun làwọn tí ọ̀gbẹ́sìn yìí tọrọ òye ni wọ́n máa ń pè ní wàbíyà ipe ẹ̀ má tẹ̀lé Sheikh Muhammad bin Abdul Wahhab yóò máa sọ fún wa pé kò sí ẹnì kankan tí fi kan sí yàn ẹ dákun ta ló sọ bẹ́ẹ̀ jama Allah bẹ́ẹ̀ nìkan bá fi nǹkan kan sí ọ tó bá mú ọ bí òfin ṣe ọ náà tẹ́lẹ̀ ní tí ó mọ̀ ń dọ̀ nánu ó ti wà ní àkọọ́lẹ̀ èyí tí ó bá wá sínú àkọọ́lẹ̀ jama yóò gbìyànjú bákan náà ni ọ̀kan náà àwọn afágbà nínú àwọn hukama ó ní iridọ bima la budda minni ó ní ọmọ ya má dára ẹ láàmú kọjọ́ tó lọ tètè yọnu sí nǹkan tó jẹ́ pé ò ní choice ó ní nǹkan kan tó ṣe sí tètè yọnu sí kó ṣe kíni kó sinmi nínú àwọn àlùfáà àgbà wọ́n ní ẹlẹ́yìn máa fa'alamu anna sa'ata al-huzni la tadum àsìkò ìbànújẹ́ kò ní máa lọ títí o wa anna sa'ata al-farah la tadum àsìkò ìdùnnú ẹ̀rín ẹjọ́ dá yín lójú ẹ̀mẹ́jẹ nìkan tàn yín kò ní máa lọ títí o inna ma'al usri yusra fa inna ma'al usri yusra ìtí wọ́n ń pè ní pé yẹn gbẹ́sìn yé nìyẹn wa qala al-ulama àwọn alfawa wọ́n ní anna al-asla tábà ńlá kan àwọn alfawa àwọn afẹ́ sìn lásọ ìsọ àwọn afá tọkọ wa ní tọ̀ríkì àti káwùsàjì bá a ṣe tẹ́ pẹ̀ níjọ wọn tábà tó láwọn afáwa àwọn sálàfù sọ̀lẹ̀ àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé wọn tí wọ́n wà lójú ọ̀nà àwọn sọ̀hábà wọ́n ní anna al-asla wọ́n ní sẹ́ẹ̀rí ìpìlẹ̀ ìní pé anna al-mu'mina ẹni bá jẹ́ olùgbàgbọ́ òdodo yu'minu bi qada'illahi wa qadari yóò nígbàgbọ́ sí pé Ọlọ́run ló ní kádàrá òun náà ní sì mú un ṣẹ wa yumsiku lisanahu anil khawdi fi daqa'iqil qadar yóò wá pẹnu ẹ̀ mọ́ níbi àwọn ìrònú tó wẹ́ nípa kádàrá wa yada'u nusba 'aynayhi adilallah wa rahmata wọ́n ní gbogbo tí ó máa sá máa róòlù nínú ọpọlọ rẹ̀ ní tí ó máa rò ní dojoojúmọ́ lérí kádàrá òun náà ni pé Ọlọ́run ṣe é dáa àánú Ọlọ́run fi ṣe gbogbo kádàrá tó bá ń lọ́wọ́ nítorí ọmọ ṣe pé ọmọ yìn Ọlọ́run pé alhamdulillah ọmọ yìn Ọlọ́run ọba pé Ọlọ́run ọba ada adiluk èyí tó ṣe yìí déédéé ló ṣe ọ̀ṣàbòsí ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ Urwatu bin Zubair ọmọ méjì lóní ọwọ́ nlé ẹsẹ̀ méjì lóní ẹsẹ̀ kan àrùn ṣe dókítà wa láwọn gé ni wọ́n wá gé ẹsẹ̀ kan ẹ̀jẹ̀ wọn ń sàn tẹ̀lé bọ̀ wálé gbogbo ẹbí àtàrà pé ọdọ ẹlẹ́sẹ̀ kan Urwa ní ushkurullaha ẹ máa dúpẹ́ fọlọ́wọn ọba lẹ́ni gbogbo ìṣesí tẹ̀ bá wà lakal hamdu ala ma a'tayta wa lakal shukru ala ma akhasta mo dúpẹ́ fún ọ lérí èyí tó filẹ̀ mo dúpẹ́ fún ọ lérí èyí tí ọgbà méjèèjì ọpẹ́ lọ́bádé ṣé ìwọ ní mọ́ni ọkàn nínú gbọ̀n bí táwọn sàhábà ní ò ní mọ́ni bí wọn. ọkàn borí bí àwọn sàbíyàtì ní alhamdulillah ẹ̀sìn náà gbogbo ẹ̀ àmọ́ yìí máa ń ní tọ́wà lábẹ́ ìjáàbù yẹn kò tí tó bẹ́ẹ̀ bọ́ọ̀ bá ṣe wá tó sábà wọ́n náà ṣe máa rìn lójú ọ̀nà. wọ̀bẹ̀ hàzà wọ́n níjọ́ tí èèyàn bá ti mọ̀ pé kádàrá ẹni kádàrá tó bá ti ṣẹlẹ̀ nínú ayé òun wípé àánú ni fóun látọ̀dọ̀ Ọlọ́run bọ́ bá jẹ́ dùnnú inú rẹ̀ ó dùn bọ́ jẹ́ bànújẹ́ Ọlọ́run fi pẹ̀sẹ̀ rẹ́ àtọ̀ nígbà míì sì ni èyí tó ń pè ní bànújẹ́ gan-an Ọlọ́run kan mú wá ní ẹlòmí àṣàlátù lọ́wọ́ tẹ́lẹ̀ títí ní bá wọn ka ayọ̀ akayọ̀ mu ti ń dá wákàtí wọn gbó lọ́wọ́ ẹ̀
ìgbà Ọlọ́run bá sì ní tọ́ lágbájá owó tọ́ ọ̀nà alásàlátù ìgbà lọ́wọ́ rẹ̀ lọ́bàdà àdéṣe alẹ́kọ̀ọ́ nígbà tí òṣòwò lọ́wọ́ rẹ̀ àwọn èsì ń takà ń bí àbí tọ́ nígbà tí òṣòwò lọ́wọ́ ẹni kí ni èrò rẹ̀ ń gbà wọn nígbà wá dénú súnà tán lọ́wọ́ rí pé bọ́ọ̀lù bá gba gbogbo orí ayé lọ́wọ́ òun pátá tó bá fi súnà lẹ̀ fún òun ó máa dúpẹ́ fún ni orí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọ gbà lọ́wọ́ ọlọ́gbàrá ọlọ́run hada siratul mustaqim kọ́lá ń dá òtún mọ́ ojú ọ̀nà ẹ̀yọ̀ kan tó dọ́dọ̀ ọlọ́run náà lójú ọ̀nà súnà àmọ́ra àwọn èèyàn tí wọ́n máa kú ní àsàlátù bọ́ sí alukọ̀ ni ọlọ́run ní diárẹ́ nìkan tí ó kú lálẹ́kọ̀ tí ó lóun lásàlátù kí ni wọ́n wá bá débẹ̀ ibi wọ́n ti ń bọ́ pọ̀ lọ́sọ̀rọ̀ tí wọ́n ti ń sọ ń tọ́lọ́ sọ àtànábì ayé kan tá a sì wá náà láwa yìí jama tí ò sáyé mi ta tó fẹ́ lò má kéèyàn wà nù gáfúlà ìfọ́núfọ́ra kọ́mọ̀ mọ̀ntá ni ó ṣe tí ó fi jáde láyé kí ni wọ́n fẹ́ lọ lè wí lọ́rùn wọ́n ní wọ́n fi hádà ẹni bá ti gbàgbé gbogbo kádàrá tọ́lọ̀ bá ti ní kọ́ bá òun dáadáa wà lábẹ́ yanju min amwaji hadal bahari al-amik òun ni ó là nínú odò ayé tí ó jìn ó sì fẹ̀ odò ayé jìn o odò ayé sì fẹ̀ ẹ̀rí tí ń ṣẹlẹ̀ nínú odò náà ni ẹlòmíì ọmọ bọ̀ níbẹ̀rẹ̀ ayé yóò máa wẹ́ẹ̀dọ̀bọ̀ tó bá sì kù díẹ̀ tí ó bọ́ sókè báyìí yóò sì tẹ̀rì ẹlòmíì ó sì ti tẹ̀rì tẹ́ẹ̀tì wò pé tẹ́lẹ̀ yìí ti tán pátápátá bẹ́ẹ̀ bá sì wò lọ́ọ̀kan ní ọba tó ń darùn ní ọba tó yọ lábẹ́ odò lábẹ́ wàhálà maratibul qadar ibadallah sẹ́wárí kádàrá yìí àgbàgbọ́ àwọn àgbà nǹkan mẹ́rin gbọ́ ń bẹ̀ tí nǹkan mẹ́rin bá ti pé sí wàhálà àgbà kádàrá gbọ́ bọ́kàn bá ti yẹ ẹ́ lẹ̀ kádàrá wa ìgbàgbọ́ kádàrá wa kò lálàáfíà mu alákọ̀ọ́kọ́ al-martabatul ula al-ilm àgbàgbọ́ pé ìmọ̀ nípa gbogbo tí ń bẹ ó ti wà nínú mọ́ Ọlọ́run وهو الإيمان بأن الله عالم بكل شيء جملة وتفصيلا Ọlọ́run ọba ní ìmọ̀ nípa gbogbo nǹkan èyí tí a sọ yìí pé ó tóbi ni àbẹ́yìí tá a rò pé ó kéré tá a mọ̀ mú nínú títóbi lápèjúwe Ọlọ́run mọ̀ pé òkè sóbì Ọlọ́run mọ̀ pé òkè kan bẹ tán pé ń sóbì gbogbo particles gbogbo bí ìgbà wọn bá lọ èlùbọ́ bí èlùbọ́ ṣe lọ tó yẹn tá a bá ń fi machine wò á sì máa rí ká wọ́n ní gbogbo particles tó wà nínú àpáta yẹn pátá Ọlọ́run ní mà nípa ẹ̀ Ọlọ́run mọ̀ gbogbo ìlú ayé Ọlọ́run wá mọ̀ ilé ẹnì kọ̀ọ̀kan nínú ìlú yẹn Ọlọ́run tún wá mọ̀ yàrá ẹnì kọ̀ọ̀kan nínú yàrá yẹn Ọlọ́run tún wá mọ̀ iye yẹ̀pẹ̀ àdàdì yẹ̀pẹ̀ tó wà nínú ilé kọ̀ọ̀kan kọ̀ wá sí tọ́lọ́run dá tọ́lọ́run ní mà nípa ẹ̀ ìgbàgbọ́ ilé ìjàmá وتفصيلا فعلمه محيط بما كان wọ́n ní ìmọ̀ rẹ̀ ọ̀rọ̀ kiri ka gbogbo tó ti lọ وما سيكون àti ntí ó padà ṣẹlẹ̀ àti ntí ń ṣẹlẹ̀ lọ́wọ́ وما لم يكن لو كان كيف كان يكون àti tó jẹ́ pé kò ní ṣẹlẹ̀ kápọ́ bá ṣẹlẹ̀ ní Ọlọ́run mọ̀ bí ó sì ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ káwa pọ̀ ṣẹlẹ̀ ni ìgbà tí wọ́n bèèrè Ànábì pé àwọn ọmọ kèfèrí oye tí wọn bàlágà tí wọn ò ṣẹbọ sọlọ mọ tí wọn ṣe Ànábì lọlọ mọ kágbó wọn bá dàgbà ní tí wọn ṣe gan ọlọmọ ẹ̀rí ní al-Qur'an suratu Talaq aya 12 ọlọ́wọ́n ní huwallahu alladhi la ilaha illa hu òun lọ́lọ́wọ́n bá tá iṣẹ́ lómi lẹ́yìn rẹ̀ òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn alimul ghaibi gbogbo tó pa mọ́pátá sẹ́yìn ọlọ́mọ wa shahada gbogbo èyí tẹ́yìn náà rí ọlọ́mọ ọlọ́sọ̀nà àyà mi eléyìí tí mo kà yí suratul hashr àyà 22 suratul hashr àyà 22 ti suratul talaq ọlọ́wọ́n bá ní wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma
ọlọ́run bá ní èmi ọlọ́run ìmọ̀ mi rọ kiri ká gbogbo nǹkan kí ló wá ṣẹlẹ̀ sí ọ tọ́lọ́run mọ̀ kí ló ṣẹlẹ̀ sí ọ tọ́lọ́run ò ní mọ̀ nípa ẹ̀ wọ́n ní nǹkan kan ò ní wá sínú ayé ẹ̀ nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ sí ọ àfi kó jẹ́ pé nǹkan yẹn ti wà nù mọ́ ọlọ́run tọ́lọ́run ti mọ̀ pé yóò padà ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tá a kọ́ gbàgbọ́ ni ẹlẹ́ẹ̀kejì al-martabatu thaniya al-kitaba a wà gbàgbọ́ ipe lẹ́yìn ìgbà tí ọlọ́run ti mọ̀ tán ó tún wá pàṣẹ fún kálámù pé ìwọ kálámù ọ̀ya kọ́ọ̀lẹ̀ kọ́ wà ní láwùhìl mahfuz láwùhìl mahfuz wọ́n wà lókè sánmà keje ààyè kan ní ọlọ́run wá gbé ìwé kan síbẹ̀ ìwé yẹn ọlọ́run ọba ló ní kí kálámù ọkọ sínú ẹ̀ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ látìgbà tí wọ́n ti ń kọ́ lọ́wọ́ yẹn títí táyé ó fi parẹ́ ó wọlé ìmánu bí anna Allah á nígbàgbọ́ pé ọlọ́run bá wa kátàbà máa sabaqa bihi ilmuhu gbogbo nǹkan tó ti ṣíwájú wa gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ti kọ min maqadiril khalaiq nínú àwọn kádàrá ọmọ èèyàn ila yawmil qiyamah fi lawhil mahfuz wọ́n ti kọ sínú wàhálà yẹn bí wàhálà náà ṣe wá fẹ̀ tó òun náà ń pè ní kìtáàbù ìwé. wa hal kullu kainin ila yawmil qiyamah gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ táyé ìparẹ́ gbogbo ẹ̀ ni wọ́n ti kọ síbẹ̀ ọlọ́run sọ ní suratul an'am ayah 38 ó ní ma farratna fil kitabi min shay ọlọ́run bá ní kò sí nǹkan kan tó bọ́ọ̀lẹ̀ nínú tírà wa al-kitab kò sí nǹkan kan tó bọ́ọ̀lẹ̀ bá a ṣe jòkólẹ̀ ó ti wà nínú tírà ipe on the 21 káwa yàbí today is 21 ta bí n ṣe jòkó náà mọ́ jòkó yìí ètò wọn gbé síwájú mi ni bí wọn lọ ṣe jòkó lọ ṣe jòkó bọba tún dìde kó n bí kádàrá tó tó kànú ẹni tó gbalé lọ ẹni tó lọ́dọ̀ rẹ̀ kádàrá tó kànú ẹni tó jù ọ padélé jẹmọ ẹni tó jù òní tí òní kan aṣọ rẹ̀ tí èdè lé tọ kádàrá nígbà tọ́lọ́run ti mọ̀ pé yọ ṣẹlẹ̀ ó tún wá kọ́lẹ̀ kìí ṣe bọ́lọ̀ wọn gbàgbé o kìí ṣe torí pé kó lè bá torí tó bá gbàgbé kó lè gbàgbé láyànsà ìfi ń dá ọ lójú náà ni pé lẹ́yìn ìgbà tá a mọ̀ a tún wá sọ fún ọ pé a ti kọ́ o kíkọ́ yẹn ò sì ní yí padà àfi táwọn ọlọ́run bá yí padà lóko ló fi ní yamhu Allahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab ọlọ́run léyìí tó bá wù òun a máa parẹ́ èyí tó gbé fáwọn màláíkà ó tún ṣe photocopy sọ́dọ̀ tiwọn náà wa yuthbitu òun ó sì fèyí tó bá wù òun rinlẹ̀ pé bóun ṣe fẹ́ kọ́ jẹ́ náà ni ó máa ṣe kíni ni ó máa jẹ́ wa indahu ummul kitab àmọ́ ìyá tíra gan yín ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba ṣe rí èyí tó wà nínú ìyá tíra ni ó ṣe ọlọ́run ọba ọ̀sọ́nù Qur'an nínú suratu Yunus aya 61 ọlọ́run bá ní wala ya'zubu an rabbika min mithqali dharratin fil ard nǹkan kan ò bọ́mọ́ lọ́wọ́ ọba lọ́wọ́ láì kọ́ọ́lẹ̀ o bó ṣe lè kó kéré tó nínú ọmọgún ni wọ́n fi ń tu nílẹ̀ Yorùbá ẹ̀já pé tó kéré sí ọkà bàbà tó kéré bó ṣe kó kéré tó yẹn nínú ilẹ̀ wala fi sama àbí lókè sama wala asghara kó tó wá kéré ju zarra yẹn lọ min dhalika wala akbara àbó tóbi gan illa fi kitabin mubin àbí ká ti kọ́ sínú tírà wa ipe nǹkan báyìí o ọ wà níbi báyìí ọlọ́run tó sọnù àyà mi ó ní alamu ta'lamu anna Allaha ya'lamu ma fi samai wal arda ọlọ́run bá ní sẹ́ẹ̀ mà ní eré ànábì sọ́ọ̀ mà ní ipe ọlọ́run ọba ọmọ gbogbo tó wà ní sánmà àti gbogbo tó wà nínú ilẹ̀ inna dhalika fi kitaba ó ti wà nínú tírà nígbà ọmọ tán ó tún wá fi sínú àkọọ́lẹ̀ inna dhalika ala Allahi yasir kọ́lọ́hún ọba kọ́ mọ́ kó tún wá gba kíkọ́ ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́hún ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àgbọ́yé anabi wa Muhammad anabi ní kataba Allahu maqadira kulli shay'in qabla
ب50,000 سنة قبل خلق السماوات والأرض أو كما قال صلى الله عليه وسلم. Ànábì ní gbogbo tí ó ṣẹlẹ̀ ní ayé pátá sẹ́ni kọ̀ọ̀kan yín 50,000 years kí wọ́n tó dá sánmà àtilẹ̀ ìní Ọlọ́run ti kọ́ ọ́ 1 year 2 years 3 years 4 years 50,000 years kí wọ́n tó dá sánmà àtilẹ̀ 50,000 years kí wọ́n tó dá sánmà àtilẹ̀ lọ́lọ́run ti kọ́ ọ́ ní tí ó ṣẹlẹ̀ nínú ilẹ̀ àtẹ̀rí ilẹ̀ àtẹ̀bẹ̀ ilẹ̀ àtẹ̀yìn tí wọ́n mú dé láti inú ilẹ̀. eléyìí díjọ́ yìí wá pé kò síbi tá a sá lọ ọ̀rọ̀ kọjá ẹ̀jẹ̀ àdóso ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kọjá ẹ̀jẹ̀ àlọ́dà àwọn àgbà ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kọjá pé bàbá dọ̀dọ̀ lè má mú nǹkan yí padà òun náà ti sùn kó mọ́júmọ́ ni tí ń sọ fọlọ́nfọlọ́n bá ń yí padà ìfẹ́lẹ́ yìí mọ́. wọ́tẹ̀kìdìr wá rí àkọọ́lẹ̀ tá a wí kìsìmánì ó pín sí méjì nínú ìtumọ̀ ṣé àmọ́ pé àkàdísì kan sì pé wọ́n ti kọ́ọ́lẹ̀ wọ́n ní àkọọ́lẹ̀ kan bẹ tó jẹ́ pé àtẹ̀kìdìr l'umri a ti kọ̀ yẹn níjọ́ tí a ti wà nínú ìyá wa òun làdísì tá a máa ń gbọ́ pé ànábì ní inna ahadakum ẹnì kọ̀ọ̀kan yín yujma'u khalquhu fi batni ummihi yóò wà nínú ìyá rẹ̀ a kó sínú ìyá ẹ̀ 40 yawma nutfatan yóò wà ní àtọ̀ lẹ́yìn 40 days summa yakuna alaqatan lẹ́yìn náà ni wọ́n wá di ẹ̀jẹ̀ kíkí mithla dhalik 40 days mi summa yakuna mudghatan lẹ́yìn náà ni wọ́n wá di bá ṣẹran mithla dhalika ní 40 days mi thumma yursalu alimalaku lẹ́yìn náà wọ́n wá rán màláíkà wọ́n rán sí ọmọ yẹn manil mursil ta ló rán jama Allah fayanfukhu fihi ruh màláíkà yẹn wá fẹ́ atẹ́gùn sí tó bá ti fẹ́ atẹ́gùn sí bá ṣẹran yẹn yóò máa wá mí yóò máa wá mí yóò máa wá mí láti gbà yẹn nìyá ọlọ́mọ ó ti mọ̀ pé kíní kan bẹ́ẹ̀ nù tí ń ṣe kíní ń ti mí. wa yu'maru bi 4 kalimat lẹ́yìn náà láwa pàṣẹ ipe ọlọ́run ọba ní kí n kọ nǹkan 4 fún ọmọ yìí níbàámu pẹ̀lú tó ti wà nínú kádàrá rẹ̀ lókè sámà yuktabu rizquhu wọ́n kọ iye arísìkì tá a fún rísíkù kìí sọ owó nìkan gbogbo tọ́lọ̀ máa ń bùnyàn ní ń pè rísíkù àmọ́ owó ní sábà máa ń wá sínú ọpọlọ wa púpọ̀ ọlọ́run fún mi ní arísìkì owó ní tọrọ ni ọmọ náà ń kọ́ kínní arísìkì náà kọ́ ilé arísìkì ẹlẹ́mìí lówó tí ò rí lé kọ́ wọ́n máa gba ilẹ̀ rẹ̀ lẹ́mẹ̀wá náà nígbà tọ́lọ́run ọba òfin ní arísìkì ilé ọba kọ́ dé ojú wíńdò àwọn ọmọlẹ́ ọba tó dé ní ọba ní bàbá àwọn ló nílẹ̀ yín afọ́jú ni wọ́n yàn jẹ́ ni akọ arísìkí owó tí ọba ti sí lọ́wọ́ ẹ̀ kìí sówó rẹ̀ owó tí ọba ti ń retí tí ọba ti bà ọ́ lọ́wọ́ kìí sówó rẹ̀ owó tó ọba ń retí tí ọba dé kìí sówó ẹ̀ owó tó bá tiẹ̀ lọ́wọ́ kìí ṣe nìkan ló fún ọ ọlọ́run ló kọ fún ọ akọ iye arísìkí tí ọ nà kó tó jáde láyé wà á jálù akọ ìgbà tí ó jáde láyé sórí tásìkò wọn bá ti tó kò sẹ́ni tí ó pààyàn wà á amaluhu akọ ìlú iṣẹ́ òní ọmọ ṣe wọ́n ṣèkíyun am sa'idun àṣekíyun ṣe eléríire ní ọ̀jẹ̀ ní abẹ́lẹ́rẹ́ ibú eléyìí ní inú ìyá ni wọ́n ti kọ́ òun lèyìn ó lò fún gbogbo ìgbésí ayé yẹn nígbà míì àtọ̀ máa gbọ́ pé wọ́n ní àtẹ̀kìdírò sánáwí igbe wọn tún ní wọn máa ń kọ̀ọ̀kan lọ́dọọdún lórí ilẹ̀ látòlè kọ́dírì kọ́tàkùrà wọn ìtọ́lọ́hún fẹ́ ṣe náà ni ó tún ní ká kọjú ọ̀hún èyí ẹni bá wá ṣàdúà àǹfààní kádìdé ni pé ẹni bá wá ṣe dùà ìyàtà àti kọ pé yọ jẹ́ man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi ẹni bá dìde lórí laylatul qadri tí ń ṣe náfìlà á wà á pa àwọn ẹ̀ṣẹ̀ tó ti kọjá á pa rẹ́ fún tí ó bá dìde ńkọ́ ẹ̀ṣẹ̀ yẹn wà bó ṣe wà níbo lè ṣẹ́ wà níbo ni wọ́n kọ ẹ̀ṣẹ̀ sí nínú kádàrà kí lọ́lọ́run fi pa kádàrà rẹ̀ tó fi pẹ̀ṣẹ̀ rẹ̀ kí ni àdúà nana fi ne la yughayyiru al-qadara illa ad-du'a kò sí ní tó lè yí kádàrà padà tó dúkọ́ máa bẹ́ẹ̀ bó o bá sì ti wá ń bẹ́ẹ̀ yóò máa wá yí padà
sórí tí ó bá yí padà fún ọ tó sì ń bẹ̀ ó ti yí padà ọmọ ni. ọlọ́run wọ́n ṣà jogún lẹ̀ fún mi ní ìsàlẹ̀ Ìkòyí, ọlọ́run jogún lẹ̀ fún mi ní Ìkòyí, ìwọ̀n ń tọrọ bẹ́ẹ̀ pé òun fẹ́ gbé àárín àwọn tó wà ń bẹ̀. ọlọ́run ti wá rí i pé ọ̀gbun ló kù fún un nínú Ìkòyí, kò sílẹ̀ gidi mẹ́mà, gbogbo àgbàlá ti mọ́bò látòkè àwọn ni wọ́n máa mú. yìí sì sọ ọlọ́run fún mi nílẹ̀ ní Ìkòyí, ọlọ́run mo fẹ́ jòkó táwọn ọ̀nì ẹbí mi ní Ìkòyí, ọlọ́run sì mọ̀ pé kò sún rẹ́mẹ̀rún. nígbà tí ilé ọba yọjú wọ́n bá ní ajá larí sí larí lẹ̀ fún yín sí o, wọ́n bá ní ajá jìnnà, kò ní mọ̀ pé àdúrà tó ń gbà àmì àdúrà tó ń ṣe àyígbàdúrà ọlọ́run ní gbàdúrà àdúrà tó ń ṣe òun ló ṣe kí ni òun ló sùn wọn làjá ká pé ní tí ń fẹ̀ ní ọlọ́run bá fi lé lọ́wọ́ ni nígbà tí àgbàrá òjò bá dé fúnra ara rẹ̀ ní ó pe ọlọ́run ó sì mọ̀ pé aburú ni kíní yìí ó sì ti mí síbẹ̀. bọ́ọ̀ bá ń ṣe dùá oyè ọlọ́run bá ti sànú ẹ̀ parí, gbogbo tó bá ti kanu kárí àrà lẹ́yìn àdúrà máa dùnú lérí ẹ̀, èyí ló fi nífọ̀kànbalẹ̀. ṣe rí òrùlé láti kádìrì ọlọ́run fi ha lóru náà yufraku kullu amrin hakim. ọlọ́run bá ní gbogbo ọ̀rọ̀ wa ní tá a ṣe lọ́dún kan á pin nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ ẹni bá wá dìde tó bẹ̀ lọ́hùn ọlọ́run wa ká tiẹ̀ kú òfin. Suratu Dukhan aya ẹlẹ́ẹ̀kẹrin ó di mélòó tá a kà ọlọ́run ti mà. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ wọ́n ti kọ́ lẹ̀. ẹlẹ́ẹ̀kẹta al-martabatu thalitha al-mashi'a, bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe náà ló ṣe yẹn, kò sí ṣíṣe ẹnìkan tí ó gbà wájú ṣíṣe ọlọ́run. ẹ gbọ́dọ̀ máa bọ́lọ̀ ń ṣe fẹ́ ṣe náà ló ṣe òun mọ̀ ṣé ààrẹ ó nígbàgbọ́ nínú ẹ̀, kò wá sí èmi náà fẹ́ báyìí fẹ́ nìkan kan nínú tọ́lọ́ndà ló fi mọ̀ pé ibi wọ́n ní kọ́ wá tẹ́fà ibi wọ́n ní kọ́ wá tún ràwọ̀ rẹ kọ́ wá tún yí padà kọ́ wá tún àyàmá rẹ kọ́ wá tún yàn owó fowó ṣòfò ní àyàmá bú náà lọ́ba àwọn táwọn fi dára nugbó àbí bolo ti bá wọn èyàn dáadáa wà ń bẹ̀ wọn bọ́bá dáa fún yàyọ́ wà nugbó tí wọ́n mọ̀ ságbẹ́rẹ́ sáwọn èèyàn lérí. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa al-mashi'a yìí al-imanu bi mashi'atillahi wa qudratihi shamila á nígbàgbọ́ pé fífẹ́ Ọlọ́run nìkan kò sí fífẹ́ kan tó tún lè ti fífẹ́ Ọlọ́run dànù. àwọn nígbàgbọ́ sí pé agbára rẹ̀ tí ń fi ń fẹ́ wọn kò ságbára kankan tó tún wà ní kọ̀rọ̀ àbí gbangba tí ó yí agbára Ọlọ́run padà tọ́lọ́run fi nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mọ́. bẹ́ẹ̀ bá ti gbọ́ yìí yẹnu kádà alájà mọ́ ẹnìkan ní òun sọ ọdún lówó ọwọ́ afẹ́ mi sì dalọ́ máa pè jama kọ́dà ọ́ kẹ́mi kú lára ẹ̀ pátá ni gbígbé láàárọ̀ la máa fọ́n chẹ́kì 100 million gbogbo àwọn project tó fẹ́ ṣe ọkàn gbé ẹ̀ rí àdá ọlọ́run ṣe bẹ́ẹ̀ ọlọ́run ṣe kíni ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni nítorí wa ma tasha'un ọlọ́run bá ní ẹ̀ lè nífẹ̀ẹ́ láti ṣe nǹkan kan kò sẹ́ni kankan nu yín tó lè nífẹ̀ẹ́ àti ṣe nǹkan kan illa an yasha Allah àfikọ́ lọ́wọ́ fẹ́ Rabbul alamin òun ló bá yín ó wà lókè yín ni òun ní darí yín. Suratu Takwir aya 29 lélẹ́yìí wá la malakun muqarrab malaika kan ò lè ṣe wàlá nabiyyu mursal anabi kan ò lè ṣe wàlá jinn alijanu kan ò lè ṣe wàlá sihir ogun kan ò lè yí padà wàlá wàlí kan ò lè yí padà wàlá sheikh kẹnu sehu kan bọ bẹ́ẹ̀ bọba lọ́dọ̀ sehu kan sì tọjẹ sehu sunna tó ní nǹkan báyọ̀ ń fẹ́ yọ kàn sọ pé ọyá máa ní ní àbí kí ni ó ṣe jama yọ jọ yìn wọ ẹ wàá jọ ṣe kí ni ẹ wàá jọ pé Ọlọ́run nítorí pé òun ò ní nǹkan kan tó lè dá ṣe àwọn àwọn bídíà bẹ́ẹ̀ bá ti kó sí wọn lọ́wọ́ èèyàn ti wà nù dààmú ayé ẹnìkan ọlọ́àfà kan tí máa ń bẹ̀ ládùúrà lóṣooṣù Ọlọ́run wá sínà fún ẹgbẹ́ bó ṣe pé ó ti wà nù kádàrà rẹ̀ náà pé Ọlọ́run ó sínà fún ọ wá ní kí àfà yẹn wá ní kí olówó yẹn kọ́ máa mú iye kan wá fún un nígbàkigbà ọ wá di pé wàhálà yìí fẹ́ pọ̀ pé níta ni mú wáyé kò sílẹ̀ lónìí kò sílẹ̀ kò sílẹ̀
ṣé mọ̀ pé àwa la bẹ́ lọ́n fún yín tí wọ́n fi gbé yín lókè kò sí ńlẹ̀ ẹ filẹ̀ á dá yín padà ní qatalallah man yaqulu dhalika ọ̀ dá padà ìwọ lágbára kan tó lè fi dá yàn padà tó lè fi promote yàn lọ́wọ́ fagbára yẹn lówó tó fi tọrọ bára. wọ́n kàn jẹ́ wọn lónìí ẹni tí ń ṣiṣẹ́ gan aláàní wọ́n kàn lọ opportunity yẹn ni ẹni tí ó débi òkú wọn tó ní afẹ́ gbọ́ àlùbáríkà mọ́ ọ̀fẹ́ gbọ́ àlùbáríkà lọ́wọ́ adé tipátipá tí wọ́n lálùbáríkà ni tó fún yàn tí wọ́n máa kó àpò àwọn èèyàn báyìí tó pé iye tẹ́ fún wa ní àwọ̀ ọ̀fẹ́ rẹ̀ bọ́ bá ti wà lóde kan tẹ́nìkan bá ti sọ kátikati ni tá a máa wò ó brọ́dà mọ̀dà lọ àwọn kan ya ahun àwọn ilé ìmọ̀wó mọ̀dà lọ ìtọ́fẹ́ lòun fẹ́ ta ni kò ní lọ́dọ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló wà bọ́bá sàdúrà tọ́lọ́run bá pọ́n ọ lé kọ́dà àwọn tó máa sọ pé ustaz wàláhì àdúrà nígbà o aníbọ́lọ́run ṣe fẹ́ ni ẹ̀jẹ̀ àdúpẹ́ fọ́lọ́ ó ti yé yóò dáadé sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ Allah al-martabatu rabi'a ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tá a gbàgbọ́ ọ̀nà al-khalq ìdẹ́dà ìyá al-iman bi anna jami' al-kainat gbogbo ntọ́lọ́ ń dá pátá makhluqatun lillah bidawatiha wa sifatiha ọlọ́run ló dá ìròyìn tó wà lára ẹ̀ ọlọ́run ló dá ìròyìn rẹ̀ wa harakatiha gbogbo ntọ́lọ́ ń dá lílọ bíbọ̀ rẹ̀ ọlọ́run ló dá ohun ọlọ́run ló dá nǹkan tí ń lè ṣe ọlọ́run ló dá gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátá àtẹ̀yẹ́ tí wọ́n fi ń sin lọ́hùn àtẹ̀yẹ́ tí wọ́n fi ń ṣe lọ́hùn ọlọ́run ló dá gbogbo ẹ̀ pátápátá wa annama siwa Allah wa sifatihi makhluq gbogbo tó bá ti yàtọ̀ sọ́lọ́run ọba ntọ́lọ́ ń dá ni mujadu nǹkan yẹn amúwani kò sí tẹ́lẹ̀ minal adam ẹni mú wa lọ́lọ́hùn nígbà wa mú wa tán ó tún wá ṣètò bí ó ṣe lo ayé ẹ̀ ló fi jẹ́ pé ẹni sìn tó bá ti rí má yọ kó lábẹ́ dídèdà ọlọ́run nígbà ọ̀dà tán òun tó kádàrà rẹ̀ náà ló ṣe kí ni òun náà lọ́dà ọlọ́run ní Allahu khaliqu kulli shay suratu Zumar aya 62 ọlọ́run ní gbogbo nǹkan pátá ọlọ́run lè bí mọ́dá ta ló dá ọtí ọlọ́run ló dá ta ló dá gbó ọlọ́run ló dá ta ń dá sìgá ọlọ́run ló dá ta ń dá sẹ́wó ọlọ́run ló dá ó dá gbogbo ẹ̀ ó sì kádàrá ntí kálukú ọ̀yà níta kọ́ mọ́nu níta kọ́ iná ní ṣẹlẹ̀ sùn ẹni dáa náà lọ kọ́ kádàrá ẹ̀ kádàrá bú ọlọ́mọdé ó kó lẹ́ni kọ̀ọ̀kan wa lérí o lérí aya lérí ọkọ lérí ọmọ lérí ẹbí lérí jama ọlọ́mọdé àmà láyé láyé ọlọ́gbàrú ọlọ́wọ́n bá wa ọlọ́mọdé inna kulla shay'in khalaqnahu bi qadar àwa dá a sì dá mákàdàrá ẹ̀ ṣé wàá rí kágbà pọ́lọ́wọ́n ọba ni ọba tí ọkọ̀ kádàrá ó nímà ọkọ̀ ọ̀fẹ́ ó tún wá dá ìgbàgbọ́ ní erigun kanu erigun kejì àlè istislamu li qadarillah tọ́ba ti wá dé káwájú wọ́júṣe fún ọlọ́run ọba àlá èyí tọ́ba dá ká máa dúpẹ́ èyí tọ́ba dá ká máa ṣe kíni ká máa pè é eléyìí ní lọ́wọ́ kù láwùjọ wa lẹ́nu tá a bá sì dá a padà sínú ayé wa àwọn àlùfáà ní àní jẹ́ olùgbàgbọ́ òdodo ẹlẹ́ẹ̀kejì ayé pákáleke láàmà ṣe kíni láàmà lò ẹni tó mẹ́lẹ̀ lè gbọ́jà ń sìn ó mú yẹn dé ọjà lẹ́kọ̀ọ́ wọ́n ti ní kọ́mọ bọ̀kọ́jà ti dé lọ́ba débẹ̀ ni wọ́n bá ní alájà èsì wá pẹ́ kápẹ́ bá wà lágo 9 láàárọ̀ ni bọ́ndù 10 ní ìbágbé fún yín alájà ní kí ni yọ́ máa rò kádàrá ọgbọ̀dọ̀ máa dún lérí ẹ̀ ipe ọlọ́run ọ̀kọ́ pé èmi ní ṣe kí ni èmi ní ra ni yóò ṣe rasana àti kandu yọmọ bọ̀ wálé èyí tá a kọnu ìjàmá kọ́ wá ní kàṣà alájà sí òsì wọ́n mú kí ló dé àní wọn láyé ń ṣe mí sẹ̀ ọjà yìí tó bọ́ ẹ wá ń pè ó sí nǹkan ẹ̀yọ́ máa yá mi ẹ wá ń pè ó sí nǹkan bẹ́ẹ̀ àní gbogbo tí ń bẹ
lábẹ́ control talọ́wà Allah. nígbà aláàtí ní ìwọ kò ní ẹ̀mí rẹ̀ wà balẹ̀ tọba ti ní imáni ta wí àjẹsára tá à ń fún wa yìí téèyàn bá ti ní yóò máa wá bọ̀ wálé pẹ̀lú àlàáfíà àní tí n bá kọ́dà yóò tún máa ronú pé tí n bá gbà náà bóyá gbèsè náà ní sekínì ní ìjẹ̀bọ̀ ọbẹ̀ àbí tí n bá ṣe wá gbà tí ẹrù ní bọ́lẹ̀ lérí Tọ́mílán bridge tó yí tó bọ́ sínú ọ̀sà ebó wo mi ló sì wà lọ́wọ́ mi àbí bá bá rà lé ní ara ń dọ́ mi ẹ̀rí pẹ̀lú imáni ẹni tí òun ò ní imáni yìí kádàrá yìí yọ wá tàti bẹ̀ yọ wá ṣẹ lọ́hùn ìmí tó ló ní ọlọ́hun mo sì ṣe kí á mú lélẹ̀ o tá lọ́wọ́ náwó sí ẹni tó rí àbíkọ́ máa rorokuro àbíkọ́ dá láàrẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa di àgbádùn mọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n fẹ́ yàwó lé tí àlàáfíà tán lára rẹ̀ yìí kí ni ọgbà jama kọ̀gbọ́n kádàrá ni ó rà bú mi jọ́mọ pé ìyàwó mẹ́rin máa fẹ́ kò sì ní fẹ́ jẹ́ yọ̀ kan náà lọ kádàrá rẹ̀ ó sì jẹ́ lómi jọ́mọ pé má bínú má ronú èmi àti ẹnìkan náà irọ́ ní sìngbà sórí kádàrá rẹ̀ ọkọ tó fẹ́ náà lọ fẹ́hùn ìyàwó tó ní náà ló ní ẹ̀ gba kádàrá kò sinmi bọ́ ọba lé kọ̀ da tọ́ ọba lé lọ èyí tó tún fẹ́ ó tún lè burú jù yẹn lọ ọkọ tó ní náà ló nínú ọlọ́mọ àmọ́ ò ní ẹ kóra yín nínú kádàrá rẹ̀ ni àmọ́tẹ́ ìbá fàdúrà lẹ̀ ayédàkí ọlọ́run bá Allah ó yẹ kó tún arákùnrin yẹn ṣe nítorí ìmánì rẹ̀ àbí kó tún arábìnrin yẹn ṣe nítorí ìmánì rẹ̀ àbí kó sì mọ ọ̀hún lè mọ̀ yẹn náà nínú kádàrá kọ́ ọmọ fi gba aládá promotion wájú ọlọ́run kádàrá wúwẹ́ gan ọ̀kan náà wẹ́n ní rẹ̀ ó ní ìyàwó mi ẹ̀ ń pè ọ̀dà kọ̀dà èmi náà máa ń pè ọ̀dà àkáàfù àni utallaqaha ẹ̀rù ń bà mí tí n bá kọ́ lẹ̀ wọ́n yàtọ̀ sọ wọ́jú ha gẹ́rì arákùnrin kan tó ń kàn rìn lọ jẹ́jẹ́ rẹ̀ yọ kàn rí i pé obìnrin lọ borí dáadáa yìí kò ní mọ̀ pé fáwọn ọ̀rajà yìí ni wọ́n bá tún nanú ma ni wọ́n bá tún fẹ́ fàyàtà àdìsá bí ha yọ wá dénú fámìlì wọn bó ṣe da fámìlì tiwa rú yóò tún wá da títí wọn náà rú fàákùnà sábàbà àdà àhàdì ìbàdìlá yóò wá jẹ́ pé mi ni mo ṣe sábàbí tí lé wọn fi dàrú nígbà tí mo kọ́ lẹ̀ ìwà ni kọ́ kọ́mọ́tò bàbá mi náà jẹ́ ẹ̀yọ́ máa yá mi ẹ̀rí ìrònú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ìyàwó ànábì nù sẹ́yìn arẹ ni ànábì nù tún kọ́ kádàrá wọn nù àmọ́ bẹ́ẹ̀ bá ń bẹ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó ṣe kí ni yọ sànú yàn níparí ọ̀rọ̀ mi fawaidul iman bil qadar àǹfààní téèyàn máa ń jẹ tó bá ní kádàrá tó bá gba kádàrá sínú ayé ẹ̀ tó sì gbà fọlọ́n tó sì sùúrù alákọ̀ọ́kọ́ ma'rifatu quwwatillahi wa qudratihi ala khalqi bẹ́ẹ̀ bá ní ma nípa kádàrá èèyàn mọ títóbi ọlọ́run títóbi ọlọ́run ọba yẹn yóò wá jẹ́ kí iman àti ìmọ́lẹ̀ kó ṣẹ́ sínú ara yẹn ẹlẹ́ẹ̀kejì al-khushu'u da'ima ala ma katabahu Allah wa lam ya'lamuhu ahad ẹ̀rù ó máa bàyàn ní jojoojúmọ́ téèyàn bá ní ma nípa kádàrá yìí pé ọlọ́run iná là ń ṣe bá a ṣe ń ṣe yìí àwọn míì ti wà lọ́jà lánàá táwọn náà ń ka millions nísìn àwa là ń fún wọn lówó oúnjẹ bóun tèmi náà ọlọ́ kí ni wọ́n kọ lẹ́yìn èyí tá à ń rí àwọn míì ti ní ìmọ̀ lánàá tọ́lọ́n padà gbàmọ̀ lára wọn àwọn míì wòlíì ni wọn ọlọ́run padà yọ wọn kó nu wòlíì Bal'am ibn Ba'ura àfa Bani Isra'ila ni ọlọ́run kọ lórúkọ kan tó bá fi bí ọlọ́run ọba ọlọ́run ṣe nǹkan náà kí ló padà gbẹ̀yìn rẹ̀ ọlọ́run padà hàlákà rẹ̀ wọ́n fẹ́ fi orúkọ yẹn ṣépèlé anabi Musa ipe kọ́ mọ́ wọ ìlú torí àwọn aráàlú wọn ní anabi Musa pọ́sibú kọ́ gba ilẹ̀ yẹn torí ilẹ̀ àwọn bàbá rẹ̀ ni anabi Musa sì rọ́rọ̀ lẹ́rù ọ̀rọ̀ dáwà lòún rò ó sì dìde sójú òkè ó bẹ̀rẹ̀ sí ṣépèlé anabi Musa ọlọ́run sì hàlákà rẹ̀ ìwọ̀n yà wọ́n káàkiri ajá èyí máa yára mi nínú ẹ̀sìn wa khushu yóò máa báyà pé àwọn là ń fún mọ́ àwọn opó kan lánàá tó jẹ́ pé ilé wọn lánàá nígbà tó kò tí kú ilé tí èrò máa ń lọ ni tí wọ́n máa ń lọ lè dunnú bọ̀ tí wọ́n máa ń gba nǹkan wọ́n fún wọn lóúnjẹ wọ́n fún wọn láṣọ wọ́n fún wọn ní gbogbo ẹ̀ jàmá mùsùlùmí lẹ́ni ọ̀rọ̀ orí lọ́wọ́
ìwọ tó wọ́n fún yàn lẹ́nu tó ń dunú lẹ́ni tí wọ́n ní wọ́n fẹ́ rí ọ tó ní ọ̀ráyè tí wọ́n ní gbogbo àwọn tó ní òsì tọkọ rẹ fẹ́ ṣe sàrà tó ń sọ pé wọ́n ṣe ẹ̀kọ́ gbogbo ẹ̀ lẹ́tàn ni kádàrá tàná fáwọn ẹni ẹ̀kọ́ yìí kádàrá tiẹ̀ náà ló la ọ̀ mọ́ al-khushu ìtẹríba àti khushu yóò wà fún yàn ẹlẹ́kẹta al-ishrah wa tumanina wọ́n ní gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú kádàrá àwọn èèyàn kàn máa wò pé lágbájá ẹ̀yin ò ní ronú ni yóò wà ní kíni kó wọn máa rò ṣé n tó lọ́n ti parí ṣé n tó ń bẹ lọ́wọ́ bá ṣe lọ́wọ́ ti dáhùn àyè ti dáhùn náà inú kádàrá yẹn ni wọ́n ní ẹ̀mí rẹ̀ balẹ̀ kò ní sí àárẹ̀ nínú ayé rẹ̀ kò ní sí àárẹ̀ nínú ara rẹ̀ nínú táwọn afá kanu ipò ọlọ́wọ́ sọ nínú àwọn al-amurad àwọn àárẹ̀ kánsà ọ̀sà bóun ni wọ́n ń pe ẹ̀jẹ̀ ríru dr dam ṣe rí àárẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń gbé káàkiri nàìjíríà èyí tí ó pọ̀ jù òun náà ni pé nígbà tá a dánwò dé ní mánì tá a gbé sójú ọ̀nà tí ó dá àdánwò yẹn padà tádánwò bá dé téèyàn bá ti gba àdánwò ládánwò ìrònú nípa yín tó ti kọjá yẹn àbí yín tó lọ́n ti gbà yẹn bọ́ọ̀ wá tó wá ronú lérí ẹ̀ àdánwò mi ò tún wá tẹ̀lé àwọn afa ni ẹ̀mí ọba lẹ̀ lẹ́yìn náà yukasiru kibra liman tafakkara wa liman takabbara wọ́n ní gbogbo ẹni tí ń bá ń ronú nípa kádàrá kò ní máa ṣe gbéraga láyé ẹ̀ torí yóò ti wò ó pé òun náà níbí àná yìí àwa là ń tọrọ lánàá là ń fún yàn lẹ́nu àwọn kan náà ń fún yàn lánàá tí wọ́n ń tọrọ ń sìn o èwo kádàrá tọ̀ lábàáyé ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ó ní inna tawadu'a min khisalil muttaqin ó ní tẹ́bárí tẹríba ẹ máa rí lọ́dọ̀ àwọn tó níbẹ̀rù ọlọ́run tó ní ìmánì sọ́lọ́run nípa kádàrá ìwà àwọn tó ní ìmánì ní tẹríba wa bi taqi ilal ma'ali yartaqi ó ní gbogbo àwọn tó ní ìpayà ọlọ́run dojoojúmọ́ ọlọ́run máa gbé wọn ga wa minal ajaibi ujibu man huwa jahilun ó ní tí máa ń ṣe àwọn léèmà òun náà ní ignorance aláìmọ̀kan fi halihi aláìmọ̀kan ni kọ́mà ipe awọ sa'id wa min shaki sẹ́lẹ̀rì ire ni òun ni níjọ́ tí wọ́n ń kàkọ́ lẹ̀ òun abẹ́lẹ́rì ibúlò amukaifa yukhtamu umruhu wa uruhu ẹni yìí kí ni ṣe gbéraga fún ibo lọ́mọ tá a parí ayé òun sí ibo ẹ̀rẹ́ ni tó kú sí kọ́ta ní jama ẹ̀rẹ́ àwọn èèyàn tí ó jẹ́ pé lẹ́yìn oṣù kan ni wọ́n ti wá gbé òkú rẹ̀ lójú títì kí ló wọ́n ṣe gbéraga fún ọmọ kádàrá tó wà wọ́jú àwòrán níbo ni wọ́n gbẹ̀mí ẹ̀ sí ẹlòmíì wà tọ́lẹ́tì wọ́n sì gbẹ̀mí ẹ̀ mbẹ́ síbi tó dànù ẹlòmíì wà lótẹ́ẹ̀lì lérí ìyàwó yàwó wọ́n sì gbẹ̀mí ẹ̀ mbẹ́ ìṣẹ́jú mélòó lẹ̀mí fi máa ń yí padà tí ó kàn dé sí ọba yìí tó sì máa wùwà kíwà ibi tó lọ rí ó sì lọ bẹ̀ ó sì kú síbẹ̀ nítorí ó ṣe rí ó sì máa ṣe ó sì kú síbẹ̀ nígbà ọ̀rọ̀ wá rí báyìí jẹba àfa wa ni kí ló dé téyìn ò ní tẹríba fọlọ́wọ́n àtàwọn èèyàn ìyàwó máa ta wá ó lè tọ́ wá ga jù àdánwò ayé gbogbo yìí tà ń ká o mọ́tẹ̀sá fílùú àwọn mọ̀rẹ́tẹ́kì níjọ́ àlìkìyàmà ṣé ọmọ aná lòun ni àbọ̀mọ̀lẹ́jẹ̀ náà nínú àwọn àǹfààní ìmánu pẹ̀lú kádàrá ádámù lè yáàsì ò ní jákàn nínú yọ̀ọ̀dà nígbà tí kádàrá ò ti hàn sí ọ ó sì mọ̀ pé Ọlọ́run bá lágbára ti parẹ́ ò ní jákàn wọ́n mọ̀ pé àfáàní yóò ní yọ̀ọ̀dà àní yọ̀ọ̀dà ọdún kẹfà mọ̀ ní ẹ̀ẹ́dì ìbímọ adábì torí ó ti rí àwọn àpèjúwe kádàrá kan wájú àdébí zakari ìyá ó ti nírun funfun lérí ìyàwó rẹ̀ ti ń tẹ̀pa ọlọ́run ní inna nubashiruka bi gulamin ismuhu Yahya zakari ìyá máa lọlé pẹ̀lú gbogbo ewu ní gbogbo irun tó wà lára rẹ̀ ìyàwó rẹ̀ tó wà lé náà wa aslahna lahu zawja á tún ìyàwó rẹ̀ ṣe kó tó délé ìyá tí ẹ̀yìn rẹ̀ tẹ̀ ó sì nàró ìyá tó yàn rẹ̀ ti pàṣẹpàlàhà ó sì yọ jáde pẹ̀lú àṣẹ ọlọ́run ó sì súnmọ́ ìyá tó jẹ́ pé ojú ara rẹ̀ ti dí àdébí zakari ìyá sáré rọjú ó sì lóyún ó sì bímọ
yaas ẹni bá nígbàgbọ́ ní kádàrá inú rọmọdún ni alọ́mọya alọ́lọ́mbẹ́ gbogbo ọgọ́ rọrùn yọ padà rọrùn. ẹni bá nígbàgbọ́ ní kádàrá wọ́n ní àwọn àárẹ̀ burúkú ní ṣe àárẹ̀ ara ẹni bá nígbàgbọ́ nínú kádàrá gbogbo àdánwò tó bá dé lọ́dọ̀ tiẹ̀ yóò fúyẹ́ yóò ṣe kíni yóò fúyẹ́ lẹ́yìn náà ìgbáralé ọlọ́run ọba rẹ̀ yóò wà lágbára ju tẹgbẹ́ lọ àwa fi àánú ọlọ́run àfi bẹ ọlọ́run àfi agbára rẹ̀ àfi bẹ ọlọ́run gbogbo yìí tí ń bẹ fún wa nínú kádàrá tá a mọ̀ láburú ọlọ́run má sábà ní parẹ́ gbogbo yìí tí ń bẹ nínú kádàrá ní dáadáa ọlọ́run má tún parẹ́ fún wa mọ́ gbogbo tá a ṣe tọ́lọ́run ọba fi yí kádàrá wa padà sáburú ọlọ́run má jẹ́ adébẹ̀ ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run ọba subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. insha Allah ta'ala ní jọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn àṣìgbọ́ nínú kádàrá àti àwọn èèyàn tí wọ́n ní kò sí kádàrá